ọmọlú ẹ̀hún ló aláwòrò láwà lè ní lè Arárọ̀mí alẹ́ lábẹ́ ìjọba ìdàgbàsókè Ọlọ́rundá àwa lórí ọ̀dọ̀ baálẹ̀ wa níbí olóyè Jẹ̀lílì Àdèlé Aṣáde Bóyèdé àkọ́kọ́ nílùú aláwòrò ọ̀dọ̀ òun láwàwẹ̀ yìí kọ́ ká máa tọ́ bá fojú àgbà wò ká ti máa ṣe gbàdìjẹ́ gbogbo àṣà wa èdè Àwórì wa àti gbogbo àwọn eré ìbílẹ̀ wa àti gbogbo wa àbáláyé làjogún bá lọ́dọ̀ àwọn baba ńlá wa lè jẹ́ pé kò ní lè wọ́ mi ìyẹn tó gbé wa dé ọ̀dọ̀ baálẹ̀ wa lè ìlú aláwòrò níbí ẹ̀ ọmọ Àwórì lèmi wò wá ẹ̀ máa bá wa ká lọ. ọkọ ìlú ẹ bá wa kí àwọn ọmọ Àwórì lèmi wò ìlélẹ́ ká dárúkọ yìí fún lẹ́kùnrẹ́rẹ́. Àwórì kì í ti gbé o mo kí ọkùnrin mo kí obìnrin orúkọ tèmi ni Chief Jẹ̀lílì Àdèlé Aṣáde baálẹ̀ tìlú aláwòrò Arárọ̀mí alẹ́ Bóyèdé the first baálẹ̀ àkọ́kọ́ nílẹ̀ Arárọ̀mí alẹ́. abẹ́ ìjọba ìbílẹ̀ wo lé ìlú aláwòrò lẹ́gbẹ́ jẹ baálẹ̀ sí abẹ́ ìjọba ìbílẹ̀ wo ló wà. abẹ́ ìjọba ìbílẹ̀ Ọlọ́rundá SCDA Badagry local government ibẹ̀ la wà. ẹ̀yin ló jẹ́ baálẹ̀ àkọ́kọ́ owó ẹ̀ ń sọ fún wa sẹ́ni pé kẹ́ tó gorí àléfà yìí ẹni ọkàn ìjẹ́bálẹ̀ lílú Aráwòrò líbí. kí n tó gorí àléfà yìí kẹ gbogbo àti Arárọ̀mí alẹ́ tilé tó kó àti alẹ́ gangan fúnra Arárọ̀mí alẹ́ gangan kò sẹ́ni yìí jẹ́bálẹ̀ líbẹ̀ èmi ni baálẹ̀ àkọ́kọ́ òun ni mo ṣe ń jẹ́ Bóyèdé one orí mi lóyè yẹn ti bẹ̀rẹ̀ èmi ló gbóyè yẹn dé òun ní ìṣèmi jẹ́ Bóyèdé àkọ́kọ́ mo joyè yìí ní February 22 Friday 2013 ọdún kẹfà ní ìgbélẹ̀ tó bẹ́ di February nísìn máa pé ọdún mẹ́fà lórí òye. wọ́n bá di oṣù kejì ọdún lèmi bọ̀ pé ọdún mẹ́fà ní ká fúkú ní ká fún àìsàn líwẹ̀ ìṣẹ̀lẹ̀ ìlú aláwòrò líbí jẹ́ ẹ tẹ lè sọ̀rọ̀ kan lépa àṣà àbí ìṣe wálé ilẹ̀ Àwórì láì jẹ́ pé lílú aláwòrò líbí kẹ́ lè sọ lépa àṣà pẹ̀lú èdè wa àti ìṣe wálé ilẹ̀ Àwórì. ipa àṣà nílẹ̀ Àwórì ó ṣe pàtàkì àṣà àti ṣe a gbọ́dọ̀ kọ́ mọ́ wa ó bẹ̀rẹ̀ látọ̀rọ̀ ọmọkùnrin ọmọbìnrin a gbọ́dọ̀ kọ́ wọn olóhùn Àwórì kọ́ mọ̀ sọ ìyẹn àkọ́kọ́. ẹ̀kejì àṣà àti ṣe nílẹ̀ Àwórì ìṣẹ̀ṣe wa ó ṣe pàtàkì láti gbé lárugẹ ìṣẹ̀ṣe ó ṣe pàtàkì. Àwórì yìí nílùú Èkó gbogbo ìṣẹ̀ṣe wa a gbọ́dọ̀ máa ṣe ètùtù lórí ẹ̀ láti máa bọ́ bàbá mi bọ́ ìlú ètùbà ìlú ètùṣẹ ó ṣe kókó ẹ̀ ti máa ṣe àṣà àti ṣe kí àti àwọn rìwà kan máa fi búrẹ́dì kó wa lọ́bẹ̀ jẹ a gbọ́dọ̀ tẹ̀lé ìṣẹ̀ṣe wa ìṣẹ̀ṣe ló nílùú ìṣẹ̀ṣe làgbà ìrọ̀ ọ̀dọ̀ mi bí ó bá dọdún yan máa bọ òòṣà aláwòrò torí aláwòrò ìwò ló tẹ àlèdó ló tẹ Arárọ̀mí àlèdó gbogbo gbàyàn bá máa bọ́ wọn máa wá bẹ mọ́lẹ́bí ẹ máa já balẹ̀ òwò láàfin bọ́ terútọ́ ọmọ ló máa wálé àwọn dẹ̀ wọ́gi àti bí lọ sọ̀hún ká tó bọ òòṣà yẹ wọ́n gbọ́dọ̀ wá kan ẹsẹ̀ bí ìlú aláwòrò bí wọ́n gbọ́dọ̀ wá kan ẹsẹ̀ àwọn bàbá àtàwọn ìyá wọn máa kọrin wọn máa dárì tọkùnrin tóbìnrin wọn máa pe yéèpà ó bẹ lóríwo ẹkùn àṣekè aláwòrò ẹkùn là aláwòrò ẹkùn. ìjẹ́ eré ìbílẹ̀ ọkàn tẹ̀ wá ìlú aláwòrò ìbílẹ̀ lè dárúkọ díẹ̀ fún wa nílá rẹ̀. eré ìbílẹ̀ yìí wà bí a máa ń ṣe eré àgàṣálẹ̀ kọ̀ọ̀kan ìgbà míì àtayò ọlọ́pọ́n ìgbà míì ó máa ń ní tá bá fẹ́ bọ Ògún àwọn bá wa mẹ́mu jáde àábù ẹmu àámú ẹmu àṣe yẹ̀yẹ́ àṣeré gbogbo ẹ̀ ló alágẹmọ kẹwàá bí yàn mí ṣe bàbá tó àsìkò yàn tó máa ṣe àpè yìí ọdún ajé wà yà mí ṣe bí àmì bọ̀gú bí gbogbo ìṣẹ̀ṣe wọn yẹn láàmì ṣe ó dẹ̀ mí jẹ́ kí ìlú tùbà ẹ̀ka ibàrí yẹn ti wọlé ẹ̀ rí i pé ìlú yìí ó tuntun lójú Ọlọ́run á dẹ̀ máa fún wa ṣe ìlà Àwórì ò ní bàjẹ́. adúpẹ́ lọ́wọ́ yọkọ̀ ló nínú àwọn ẹ̀wú ẹ̀bá lílú aláwòrò náà fi tẹ̀lú aláwòrò dó ṣé ìgbàlẹ̀ ti dórí àléfàṣẹ ẹ ò ti fu ẹ̀sìn ti dé ìgbàgbọ́ ti dé ìmàlẹ́ ti dé
kọ́ mà tí náwó sí ṣé ẹ ò ṣe fẹ́ lórí àléfà tí. yémi di orí àléfà gbogbo Yaba níbí àmì ṣe torí ìgbà mi wà bọ́dún bó bá tó àsìkò àmì lọ bọ odò aláwòrò ibẹ̀ náà ti mi wọ́ọ̀gì fún òòṣà aláwòrò tán bá ti fẹ́ bọ́ a máa ń bọ odò yẹn ó dẹ̀ ní ohun ìpèsè tá a fi ń bọ́ gbogbo ẹ̀ dẹ̀ ń tùbà ó ń tùṣẹ́ gbogbo ìṣẹ̀ṣe wọn yíwọ̀n èmi l'Ògún Ajé Ọbàtálá gbogbo ẹ̀ ló wà bí tẹ bá dé àbáwọlé ní ẹnu lèpo lọ́hún ẹ bá ọba ló wáyé bẹ tásìkò ẹ bá tó sàn máa lọ. ǹjẹ́ kẹwàá lè balẹ̀ lè Àwórì ǹjẹ́ àjọṣepọ̀ kan tẹ̀wá lè nípa yìí pọ̀. àjọṣepọ̀ wà èmi pàápàá sẹ́mu pé kálukú ló lé local government ẹ̀ èmi ṣe a máa ń ṣàjọṣepọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àpéjọ ọ̀rọ̀ pé báwo ni sẹ́mu pé bàbá wa Alákẹ̀sán òun ló lórí gbogbo baálẹ̀ tẹ́lẹ̀ nílùú Èkó ń bí kí bàbá tó di kábíyèsí Ọlọ́run á jẹ́ kí bàbá náà ló gba ọdún lórí oyè ilé bàbá náà ní gbogbo àsìkò yìí bàbá ẹ̀mí ṣe àgbọ̀ pé baálẹ̀ kan ṣorí burúkú mo dẹ̀ fàsìkò yìí káwọn bá wa nílùú Èkó pátápátá àti gbogbo bá ìlú Èkó gbogbo bá ilẹ̀ Káàárọ̀ Jíire mo kí wọn ìlú Èkó ìlú Àwórì ilẹ̀ Yorùbá lápapọ̀ kò ní bàjẹ́. ìmọ̀ràn sẹ́ẹ̀ máa gba gbogbo àwọn lọ́balọ́ba àbí àwọn baálẹ̀ ìjẹ́ pé ètò yìí torí bá dìbò mẹ́wọ́n níyà ìgbà wọn náà tó bẹ̀rẹ̀ tì í ìjẹ́ pé ẹgbà wọn lè mọ̀ràn ìjẹ́ pé ètò ìlà àgbékalẹ̀ yìí á lè dínkù ìjẹ́ pé agbóògo Àwórì ga ìmọ̀ràn sẹ́ẹ̀ náà ti gba àwọn baálẹ̀ àti àwọn lọ́balọ́ba àti àwọn olóyè àti àwọn àgbà Àwórì àti máa gba mọ̀ràn lérú kíṣẹ́ yìí kí a lè gòkè. inú mi dùn nílẹ̀ Àwórì inú mi dùn torí iṣẹ́ yẹn mi ṣe ẹni tó bá nílé náà ni máa ń ṣe ẹ̀yin ló nílé kò sẹ́ni yìí lè pè é lẹ́jọ́ lórí ẹ̀ nílùú Èkó mo nígbà púpọ̀ àwọn lọ́balọ́ba ò nígbà gbogbo bí yìí bá yẹ kẹ́ dé sí kẹ́kùn ẹsẹ̀ dé gbogbo àwọn bá wa nílùú Èkó ní kẹ́ dọ̀dọ̀ ọ̀hún wọ́n gbọ́dọ̀ fún yín ní ìrànlọ́wọ́ lórí ẹ̀ láti backup pé kẹ́ máa ṣe máa ìṣó ètò yìí nílẹ̀ Àwórì ètò tó ṣe pàtàkì gan ni inú mi dùn torí mo ń rí lórí Facebook lórí WhatsApp mo dẹ̀ máa ń rí pé ń lọ sí àdọ̀ àwọn lọ́balọ́ba ètò yẹn dáa káwọn ọba wa kán bá wa dìde sí láti gbé yín lárugẹ àtàwọn baálẹ̀ mo ń rí inú mi máa ń dùn pé ètò owó lómi lọ yìí ètò Àwórì ètò yìí dá púpọ̀ jù kò sí òyìn dá tó ó dùn àfi ń gbàṣà wà lárugẹ ni bí ọba kan bá nìkan ṣe ó ti di ọdọ kan pè é lọ sí bá lọ ṣe interview lórí kan tó ń ṣe wọn á mọ̀ ìlú yẹn bí baálẹ̀ kan ń ṣe kan yẹn lọ síbẹ̀ ètò yìí dá jù ó yẹ̀lú ó dẹ̀ boost àṣà wa ó jẹ́ kẹ́ ẹ wá tún jẹ́ ká mọ gbogbo àgbègbè Èríkò nílùú Èkó yìí baálẹ̀ wà gbogbo àwọn ọba wa wọn ẹ̀dọ́dọ̀ ohun pátá àwọn ló ṣaláṣẹ ọba ló ṣaláṣẹ àbálòlóyè ń dá ọba ló ṣaláṣẹ àṣẹ ẹnu ọba ló wà màá dẹ̀ fàsìkò yìí fún ẹ̀ka yìí nímọ̀ràn kẹ́ tẹ̀síwájú ẹ̀ ti súnmọ́ ìjọba ṣe mọ̀ pé gbogbo agbára ti dìjọba abẹ́jọba lé gbogbo wa wà gómìnà wa ọlọ́lá jùlọ Akínwùmí Àbọ̀dé omi ṣe gudugudu méje yàyà mẹ́fà ìtẹ̀síwájú ìlú Èkó ń dọ̀tun Jeremiah Aṣáde kọmíṣánná ẹ̀sùn mọ́ ẹ jẹ́ kí ó kó mọ̀ kan yìí kó gbé lárugẹ omi ṣe gudugudu méje o ìròyìn mi lọ lórí Jeremiah ọmọ tó dáa ní kọlọ́mbà gbọ́wẹ́ sókè ìlú Mèké ò ní bàjẹ́ ìdílé Aṣáde family lápapọ̀ gbogbo ibi tájáde wà ibẹ̀ ò ní bàjẹ́ iléeṣẹ́ náà ò ní parẹ́ ìtẹ̀síwájú ilẹ̀ Àwórì náà ògo iléeṣẹ́ náà abúyọ ní lọ síbi tó máa kó báyìí mo bọ̀ síbẹ̀. ẹ ṣe ọkọ ìlú gba ọdún kan lọ́lọ́ máa ṣe fi lórí àlefa yìí lásìkò tí yìí lè lu aláwòrò yìí èyí lẹ́bàá ti mí dé àwọn alálẹ̀ wọn bá yìí dé lẹ́bàá ti mí tú àwọn alálẹ̀ wọn bá yìí tú àwọn olórí a máa ṣiṣẹ́ ẹ̀bí àwọn nígbòkú wọlú aláwòrò àwọn ọ̀dẹ̀ nígbèjáde libẹ̀ ẹ ṣe fún gbígbàlẹ̀ gbà wá lálejò àdúpẹ́ lọ́wọ́ yìí o. ẹ̀yin ọmọ olú ẹ̀hún ajẹ́bà máa rí mọ́dé lè nírè ẹ̀ olè ọ̀dọ̀ baálẹ̀ wa lè lo aláwòrò libí baálẹ̀ wa jẹ̀lélẹ̀ àdèlé Aṣáde lè lo aláwòrò ìbílẹ̀ máa rí mọ́dé rí ẹ̀ ọ̀káwọn ẹ̀ ti sọ fún wa pé gbogbo àlọ́n bá mi ṣe ìṣẹ̀ṣe àbọ̀dún ìbílẹ̀ eré ìbílẹ̀ àwọn á máa pe wà lórí ètò wa yìí lè Àwórì tó ajẹ́ ìbílẹ̀ máa rí mọ́dé rí ẹ̀ bá tó ẹ̀ ṣe àdúgbò lọ́wọ́ gbogbo